àsìkò gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi níbi tí ọwọ́jà ìkànnì dé, ìkànnì aláyọ̀, ìkànnì ìdùnnú, ìkànnì tó máa ń jẹ́ kí ẹ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò tó ń ṣẹlẹ̀, nígbà tó ń ṣẹlẹ̀ àti ọ̀nà àbáyọ sí ohun tó ń ṣẹlẹ̀. Yorùbá Gbayì TV, ẹ tún kú àsìkò ilé ẹ̀kan sí o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀, mo tún fẹ́ bẹ̀ wá, mo fẹ́ rọ̀ wá, ẹ jọ̀ọ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi pátápátá, ẹ bá ń share program yìí, kẹ́ ẹ dẹ̀ subscribe sí YouTube channel yìí, torí pé ìṣọ̀kan ilẹ̀ Yorùbá, ìṣọ̀kan Nàìjíríà ó máa dọwọ́ gbogbo wa. Gbogbo ohun tó lè tètè mú wa ká mọ tó ń ṣẹlẹ̀, ká dẹ̀ mọ ojútùú sí, òun la máa ń láǹfààní àti mú wa. Òun ló fà á tó fi jẹ́ pé a máa ń fi ara balẹ̀ dáadáa ká tó gbé nǹkan wá sórí ẹ̀rọ ayélujára. Kì í ṣe pé láti fi tàbùkù ẹnìkan àbí láti fi sọ pé ẹnìkan ò mọ̀ ṣe, ṣùgbọ́n láti jẹ́ kí àtúnṣe wà fún gbogbo ohun tó ń ṣẹlẹ̀. Àwọn èdè bíi ká máa bú yàn kan, ká máa sọ̀rọ̀ sí yàn, ṣùgbọ́n tó lè mú àlàáfíà jọba àti tí ó mú ojútùú dé bá nǹkan tó ń ṣẹlẹ̀ làwa máa ń gbé yẹ̀wò lórí ìkànnì. Ẹ tún kú dédé àsìkò ilé ẹ̀kan sí o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi àti ibi tẹ́ ẹ ti ń wò mí. Ojú tẹ́ ẹ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di. Ọmọ tó tara yín jáde wọn ò ní dọmọ ìbànújẹ́ fún yín o. Ọmọ ológo yín ayé ò ní padà sọ́dọ̀ ọmọ ìbànújẹ́ o. Ẹ gbọ́ wìnrìnwìnrìn lénìí o. Ohun tí ẹ fẹ́ gbọ́ lénìí, ohun tó ṣe pàtàkì ni, ohun tó dẹ̀ yẹ kí gbogbo wa kájọ mójútó ni, pàápàá jùlọ àwa abiyamọ. Abiyamọ tó ń gbọ́ mi lénìí àti wọ́n ọmọ tó ń gbọ́ mi, lágbára láṣẹ Èdùmàrè, ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ o, ẹ dẹ̀ ní fojú sunkún ọmọ. Àwọn bàbá wa ní àìláṣọ lọ́rùn gbàká, ó ń fi àpérò ọmọ eriwo, gẹ́gẹ́ bí mo ti máa ń sọ, torí pé ìyẹn náà la gbé ìkànnì kalẹ̀ fún, láti lè wá ojútùú sí gbogbo tó lè máa mú kùdìẹ̀kùdìẹ̀ bá àwùjọ wa. Ẹ ti ń gbọ́ mi lẹ́ẹ̀kan sí, ẹ dákun ẹ máa bá ń share program yìí, ẹ bá ń subscribe sí Yorùbá Gbayì TV, yóò dáa fún wa. Adédòkun Adébáyọ̀ Bèyú pírẹsẹ̀ntà yín náà rẹ o. Bàbá kéré ìjápọ̀, bàbá tó lo bọ́dì dá. Èmi láti síbó tí mò ń tira àbí sójú ọ̀nà, ọkùnrin mẹ́ta àti bíntín, èmi tí mo gbénulé tí mò ń dẹ́rù bára mi. Ẹ bá ń subscribe kẹ́ ẹ bá ń share, torí tá fẹ́ gbéyẹ̀wò lénìí ó lágbára pọ̀. Ntẹ́ ẹ gbọ́dọ̀ máa gbọ́ ni o, tẹ́ ẹ sì gbọ́dọ̀ máa wò, tó dẹ̀ jẹ́ pé etí àwọn èèyàn kò tún gbọ́dọ̀ di sí, torí ọ̀rọ̀ lọ́rọ̀ báyìí ló yẹ kó jẹ́ kíni, ló yẹ kó máa kọ́ wa lọ́gbọ́n. Wọ́n ní àgbà tó jìn sí kòtò ó kọ́ ara yòókù lọ́gbọ́n, ara yòókù tó bá fẹ́ gbọ́n ni o. Àti rán ọ báyìí láti gbẹ́ nìkan dìde, tẹ́nìkan bá wà nípò pé ó fẹ́ ṣubú, àti rán ọ bí wọ́n ṣe láǹfààní àti máa wò mí, bó ṣe ń gbọ́ mi lọ́wọ́, bó ṣe ń wò mí lọ́wọ́, àti rán ọ láti gbé ẹnìkan dìde. Báwo ló ṣe lè gbèrú ẹni bẹ́ẹ̀ dìde ni pé kó share program sí gbogbo èèyàn. Torí tó o bá ti ṣe lé, o ti láǹfààní àti gbé ẹni yẹn dìde ni. Ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí o, gbogbo ibi tẹ́ ti ń wò mí káàkiri àgbáláyé, mo kí yín o. Ohun tí a fẹ́ gbéyẹ̀wò lénìí, ó ní ọ̀rọ̀ gbajúgbajà olórin sìnwọ́n olórin tàkásùfè tí ayé mọ̀, tí gbogbo ayé mọ̀ sí Sinoliski. Ó la fẹ́ gbéyẹ̀wò lénìí, la fẹ́ jọ sọ̀rọ̀ lé lórí, torí pé àwọn bàbá wa sọ pé tógun ò bá jàlú, ọ̀rọ̀ ní tẹ́lẹ̀ ẹbẹ̀, tógun ò bá sì ní jàlú náà bákan náà, ọ̀rọ̀ ní tẹ́lẹ̀ ẹbẹ̀. Torí kò tún ní dáa ká tún máa fojú sunkún ẹnì kankan, àbí ká máa pariwo justice for kinní kan, justice for kinní kan, kó má bàa ṣẹlẹ̀. Torí kan sì wà nílẹ̀ tó jẹ́ pé títí di ìsìn wọn ì tí ì sin òkú arákùnrin yìí tí gbogbo ayé mọ̀ sí Mohbad. Ó máa pé ọdún kan ní kò pẹ́ yìí, ó máa pé ọdún kan ní kò pẹ́ yìí, wọn ì tí ì láǹfààní àti sin òkú arákùnrin yìí. N tó ṣokùnfà ẹ gbọ́ lénìí. Kí mi ìmọ̀tún bá a ṣẹlẹ̀ látúnṣe ní akégbàjarè o, gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Ọ̀rọ̀ Sinoliski ó fẹ́ àkíyèsára, ó dẹ̀ fẹ́ kí a pe àkíyèsí wa sí ká lè mọ ohun tó ń ṣẹlẹ̀,
kó má bàa wá di pé ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ́yìn ó ń daṣọ. La fi ní ká tètè pe àkíyèsí pàápàá jùlọ ẹni tó jẹ́ olórí gúrùpù wọn yìí ìyẹn Malians group ìyẹn Naira Marley. Ìdí nìyẹn tí mo fi láǹfààní àti bẹ̀ gbogbo èèyàn pé ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run bẹ̀ wá ẹ bá ń share program yìí kó lè débi tí mo fẹ́ kó dé, kí n tá ń ṣe yìí kó lè sèso rere, ká lè mọ̀ pé ìṣọ̀kan Yorùbá ó jẹ wá lógún. Ọ̀rọ̀ Sinoliski la fẹ́ sọ̀rọ̀ lé lórí o, torí pé kò tún ní dáa ká tún mọ̀ fojú sunkún ara wa, torí pé àwọn egbòogi olóró yìí àbáwọn nǹkan tó ń gbé yìí ó ní àkóbá tó ń ṣe fún ara, kó má bàa máa ṣẹlẹ̀ mọ́. Òun la ṣe ní ká pàkíyèsí wa ká tètè pàkí. Tẹ́ bá wo arákùnrin yìí nígbà tó máa jáde ní 2019 sí táìmù yìí ó máa ti lágbára pọ̀. Ẹni tó sì jẹ́ olórí wọn kó má tún di pé ẹnìkan ló ṣe okùnfà ikú ẹnìkan, ẹnìkan ló pa ẹnìkan. Òun la fi ní ká tètè pe àkíyèsí gbogbo àwa tí à ń gbọ́ wa kọ́rọ̀ ilé kàn wọ́n lára kán lè ṣe àtúnṣe. Ọ̀rọ̀ Sinoliski la fẹ́ gbéyẹ̀wò lórí ètò yìí ní wákàtí àti ọ̀wọ̀ tí a wà lẹ́nu. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ẹ máa share program yìí o, ẹ máa share ẹ̀ dáadáa, ẹ wá nǹkan fìdílé àbí ẹ fìdílé nǹkan. He sign Mohbad sí under record label ẹ̀. Nígbà tó sign ẹ̀ lọ́dà record label tó sign ẹ̀ sí Malians, ǹjẹ́ òbí Mohbad padà wẹ́yìn Mohbad wò pé kí ló ń ṣẹlẹ̀ ń bẹ̀? Ṣe rí àwọn nǹkan kan wà tó jẹ́ pé tí òbí ò bá ti mójútó, ó ní mo fi kọ́kọ́ sọ pé ó níbi tí mò ń lọ ṣùgbọ́n mo yà síbẹ̀ kó lè yé wa ni. Ó mo fi sọ pé gbogbo òbí tó bímọ ológo láyé o gbọ́dọ̀ máa mọ́nítọ̀, o gbọ́dọ̀ jẹ́ kí ọmọ rẹ dàgbà jù fún ọ láti báwí tó o bá fẹ́ jèrè ọmọ gẹ́gẹ́ bí abiyamọ tó o fẹ́ kọ́mọ rẹ ṣe fún ọ. Àwọn kan ní bàbá Mohbad mọ̀ ń pa kú tó pa Mohbad, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ ṣáà farabalẹ̀. Àwọn kan ní ìyá ẹ̀yìn ò mójútó pé láti kékeré ẹ̀ ó ti lọ béèrè, wọ́n sọ pé ọmọ ológo ni ó yẹ kó mójútó dáadáa, kò mójútó, ṣé òun ló fà á? Ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ farabalẹ̀. Ṣùgbọ́n ẹ má gbàgbé o, ẹ má bá ń share program yìí dáadáa, ẹ jẹ́ kó kárí ilé kó kárí oko, káwọn èèyàn lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ gangan ní pàtó. Torí ìkànnì Yorùbá Gbayì TV àwọn èèmọ̀mù ló mú àìsí ìwá láti wá dá ẹnikẹ́ni lẹ́bi àbí ká dá ẹnikẹ́ni láre, ṣùgbọ́n a máa ń pe àkíyèsí gbogbo àwọn èèyàn sí ohun gbogbo tó ṣẹlẹ̀ láti má lè jẹ́ ká tún kẹ́lòmíì, láti má jẹ́ kí ẹlòmíì tún jù sí, láti má jẹ́ kí ẹlòmíì tún jìn sí irú ọ̀fìn báyìí. Awuyewuye tó ń lọ báyìí, gbajúgbajà olórin tí gbogbo ayé tún mọ̀ káàkiri àgbáláyé tó náà wà lọ́ndà record label ní Naira Marley, ìyẹn tí ń ṣe Malians gang, ìyẹn Sinoliski. Òun gangan la mọ́rọ̀ rẹ̀ wálé ní o gbogbo àgbáyé. Sinoliski 2019 ni Sinoliski ti jáde gẹ́gẹ́ bí olórin, ṣùgbọ́n nígbà tó ń kọrin pẹ̀lú ohun tó dá, fine boy tó dẹ̀ rẹwà dáadáa, tó jẹ́ pé inú èèyàn ó máa dùn láti ẹ̀ ti bá a dúró, láti dúró sí lẹ́gbẹ̀ẹ́, láti ṣe gbogbo ẹ̀, láti ṣe tibí, láti ṣe tọ̀hún fún un pẹ̀lú ohun tó dáa, pẹ̀lú ọkùnrin tó rẹwà dáadáa, ìyẹn Sinoliski tá a bá lọ wò ní 2019 tó jáde gẹ́gẹ́ bí olórin. Ṣùgbọ́n nígbà tó di 2020 Naira Marley sign as Malians gang, Malians group. Òun náà ti wà nínú under record label Naira Marley tó jẹ́ Malians. Kò burú kò bàjẹ́, kò bàjẹ́ kò burú. Kírú nǹkan báyìí, kírú nǹkan tó ṣẹlẹ̀ sí Mohbad yìí kó má tún bá a ṣẹlẹ̀, ó làwa ṣe ń ké gbàjarè síta. Ẹni tó bá wo Sinoliski ní 2019-2020 tó wá wo sísá àtàsìkò tá a wà yìí, Abiyamo, ẹja mójútàrà àwọn ọmọ wa,
a tún fẹ́ máa kọ justice for anybody mọ́. Ọdún kan Mohbad ló wà ńbẹ̀ àìtí ìrárìsà kú tó pa wọn tí ẹ̀ jẹ́ kọ́mọ ọlọ́mọ lọ sinmi ó sì wà níbi tán gbé sí. Kó má tún wá di pé míì náà tún máa ṣẹlẹ̀ á tún mọ́ ní lágbájá ló pa tàmẹ̀dú pa. Ṣé ẹ mọ̀ pé oògùn olóró táwọn èèyàn ń gbé yìí ó ní jàǹbá tó ń ṣe fára? Ẹ wá wo Sinoliski, ó darapọ̀ mọ́ Malians lóòótọ́ ṣùgbọ́n kí náà ń ṣe nínú Malians yẹn? Ọjà tí wọ́n ń gbé yìí ṣóun ló ń fún wọn ní inspiration àti kọrin ni. Sinoliski, ẹ bá ń share program ẹ dákun gbogbo ẹ̀yin èèyàn, gbogbo ẹ̀yin tẹ́ bá nífẹ̀ẹ́ ẹ̀ pátápátá ẹ share program ẹjọ́ dọ́dọ̀ rẹ̀, ẹjọ́ dọ́dọ̀ Sinoliski, ẹjọ́ dọ́dọ̀ Naira Marley, ẹjọ́ dọ́dọ̀ gba àwọn olórin ńláńlá àwọn Wizkid gbogbo wọn, ẹjọ́ dọ́dọ̀ wọn ẹjọ́ níta lè fi rara wa lọ́wọ́. Kò dá ká máa fojú sunkún ara wa, kò dá ká máa fojú sunkún ọmọ ológo ẹjọ́. Ẹ bá ń share program ẹjọ́ dọ́dọ̀ wọn. Sinoliski, pera rẹ ṣàkíyèsí wọ́n ló wá dẹni tí wọ́n fi fọ́tò ẹ tán fi ń compare ara wọn. Ẹ wò ní 2019, ẹ wò ní 2024. Ṣebí téèyàn bá lówó lọ́wọ́ sí ṣe bó yẹ kó máa dá sí ni? Téèyàn bá lówó lọ́wọ́ ṣe bó yẹ kó máa dán ni? Téèyàn bá lówó lọ́wọ́ ṣe bó yẹ kó máa rẹwà sí ni? Bó ní tiẹ̀ wá ṣe jẹ́ Sinoliski? Gbogbo ẹ̀yin èèyàn ẹ jẹ́ á ràn wa lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn èèyàn mọ́ fi ń parọ́ máyé, parọ́ mọ́ gbogbo ẹ̀, parọ́ mẹ́nìkan parọ́, ó lè má rí bẹ́ẹ̀ lọ́pọ̀ ọ̀gbà. Èyí tó lè sọ ayé èèyàn, tó lè pa ayé èèyàn dà láàrin ọdún 4-5 ṣé kò lè pààyàn ṣá? Èyí tó lè yí èèyàn padà, ọmọ tó ti dùn wò, tó ti dá, tó sì yí padà tí ò sì dùn wò mọ́, ṣé kò lè pààyàn ṣá? Lóòótọ́ àwọn kan ń gbé kinní wọ́n sì ń wà òkè. Àwọn kan ń gbé wọ́n wà òkè. Kí náà ń gbé fún gan? Ṣóun ló ń fún wọn ní inspiration àti máa kọrin ni? Ìyẹn ọjà tí wọ́n ń gbé. Ṣóun ló ń gbórin wá fún wọn ni? Ẹ jẹ́ kíyèsí gbogbo èèyàn, ẹ jẹ́ ká share ẹ̀. Kò ní dáa ká máa pẹ̀dín àìtí ìpọ̀ tó, Ologo ò tí ì pọ̀ tó nílẹ̀ Yorùbá, Ologo ò tí ì pọ̀ tó Nàìjíríà. Ìtí àfọwọ́fà máa ń dálẹ̀ nú ayé èèyàn ló pọ̀ jù. Ẹni táyé ń ṣe gan ò tó nǹkan, ayégun ò ráyè èèyàn mọ́, ṣé láyé tí ráìsì tí wọ́n ti gàrí tí wọ́n yìí. Tí ó làwọn kan tún sọ pé inú oúnjẹ àárọ̀ tó jẹ tàárọ̀ tó jẹ sọ̀sán tó rí talẹ́ jẹ ló tún sọ pé ó fẹ́ fò lórí láti lọ bá tèèyàn jẹ. Ṣùgbọ́n àyọ̀jù ọ̀pọ̀lọpọ̀ èèyàn ò kí ń rántí ibi tó ti ń bọ̀. Tó bá ti débi tó fẹ́ dé yẹn wọ́n ti ń míngù wọn tún wá rè á tún wá lékè ńkà ju àwọn tán bá ń bẹ̀ lọ. Wọ́n fẹ́ fi ṣó pé àwa tún mọ kíní ṣe, àtúmọ̀ ṣe jù yín lọ. Ọjà mélòó lẹ́yìn lè gbé, 3 lẹ́yìn lè gbé, àwọn ò gbé 6 tí ó sì sí nǹkan kan tí ó ṣe wá, ó sì ń pa wọn ni. Àwa mọ̀ ní lágbájá ló pẹ́ nìkan, tàmẹ̀dù ló pẹ́ nìkan. Wọ́n dán ọmọ ológo lóró ni o, wọ́n ṣe kinní kan ni o. Kò rí bẹ́ẹ̀ lọ́pọ̀ ọgbà. Àfọwọ́fà máa ń kó bá àyàn, kò rí bẹ́ẹ̀ lọ́pọ̀ ọgbà. Ìwọ tọ́lọ́run ń kádàrá pé kó o máa gbọ́ mi, kó o máa rí mi wò, dákun mo fi Ọlọ́run bẹ̀ ọ́. Bá ń share program yìí jẹ́ kó débi tá a fẹ́ kó dé. Sinoliski ó nílò láti gbà kíyèsára dáadáa lórí n tó ń fà, n tó ń gbé, n tó ń jẹ. Ó yẹ kí wọn náà ti máa rí káàkiri báwọn èèyàn ṣe ń sọ káàkiri ẹ̀rọ ayélujára pé ṣé bó ṣe rí gbà yẹn rèé. Ó yẹ kí wọn náà kó o ti kíyèsí. Ó yẹ kó o ti kíyèsí. Bákan náà ẹni tó jẹ́ ọ̀gá wọn tó jẹ́ olórí Malians, ó yẹ kẹ́ ẹ pè sákìyèsí yẹn Naira Marley. Ẹ mọ̀ pé nígbà tí Mohbad kọ́kọ́ ṣẹlẹ̀ ẹ̀yin náà tì mọ́ lọ́rùn. Ó rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ Ọlọ́run ló yé. Ẹ̀yin náà tì mọ́ lọ́rùn. Naira Marley ló ṣe o, Naira Marley ló ṣe gbá o, Naira Marley ló ṣàwò. Ṣé ẹ tún fẹ́ kélé náà rí bẹ́ẹ̀ ni? Tẹ́ ẹ bá a sọ tí ò bá gbọ́ pé kíní yìí ti ń pọ̀ jù, ẹ ké gbàjarì fáyé. Tẹ́ni tí ń bá tiẹ̀ wá ṣẹlẹ̀ wọn ò ní lè mú yín sọ́wọ́. Àbẹ́yìn lẹ́dẹ̀ẹ́ encourage wọn pé kán máa mú. Ẹ wo bẹ́yìn ṣe rí, ẹ wo báwọn ṣe rí. Encourage wọn pé ẹ̀yin ọmọ ibi tí ì lè dé, ẹ̀yin débẹ̀ jù mí lọ o. In tí ì lè fà, ẹ dákun ẹ fà jù mí lọ o. Ọjà tí ì lè gbé, ẹ gbé jù mí lọ. Ṣé ilẹ̀ encourage wọn ní Naira Marley? Kí gbogbo ayé mọ̀. Torí mi mọ̀ pé kíní yóò lákòóbá kan tí ó mọ̀ ṣe fara. Yóò ní àkóbá kan tí ó mọ̀ ṣe fara. Bẹ́ẹ̀ yóò bá sì láǹfààní àti ṣe nǹkan tó yẹ kó ṣe lọ́pọ̀ ìgbà.
tí ò jẹun lásìkò tó yẹ kó jẹun, tí ò ṣerun lásìkò tó yẹ kó ṣerun, tí ò wẹ̀ lásìkò tó yẹ kó wẹ̀. Ẹ mọ̀ pé kíní tá à ń sọ ó máa ń reset brain ni, ó lè mú ikú àìtọ́jọ́ wá o. Ká má bàa tún fojú sunkún ẹnìkan, ẹ rí pé àbú ẹnìkankan a dẹ̀ sọ̀rọ̀ sẹ́nìkankan, a kàn ń gbà wá níyànjú ni, torí kan ní Yorùbá Gbayì TV kí orílẹ̀-èdè Nàìjíríà lè gòkè, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá kó lè wà ní ìṣọ̀kan, ká lè máa ṣe rere, òun la gbé ìkànnì kalẹ̀ fún. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ẹ bá ń share program yìí, ẹ má tún já fojú sunkún ọmọ ológo, ẹ wo bí Sinoliski ṣe rí. Gbogbo ẹ̀yin olólùfẹ́ ẹ̀ káàkiri àgbáláyé, ẹ bá ń share ẹ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Mohbad náà tó dẹ̀ rè wàlẹ̀ àṣà, ẹ̀yin náà ń share program yìí o. Lágbára Ọlọ́run ikú àwọ̀kú kò ní ṣẹlẹ̀, pàápàá jùlọ kó dọ́dọ̀ Naira Marley tó jẹ́ olórí wọn. Ká má tún ti nǹkan tí èṣe tiẹ̀, ká má tún tì mọ́ Ọlọ́run, àfi tó bá jẹ́ pé àwọn náà wá mọ̀ pa ìlú. Kò ní jù báyìí lọ, àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ adòdìdì, ṣùgbọ́n ọmọlúàbí tó bá ní àbọ̀ tí ó fi kún nú ni o. Ṣùgbọ́n èyí tí ò bá lè tí ó fi kún nú, kódà àbọ̀rọ̀ tá a sọ fún gan yóò tún jẹrà mọ́ ń kù, torí ajẹ̀bí mámọ̀ ó máa ń kógun jà lóru. Bó o bá ṣẹ̀ tán bá pè ọ́ sákìyèsí, wọ́n nífẹ̀ẹ́ rẹ ni. Ìdùnnú bẹ̀rẹ̀ ni pé kó o ṣàtúnṣe, kó o mọ̀ bá kábàámọ̀ lẹ́yìn wa ọ̀la. Ìkànnì Yorùbá Gbayì TV lẹ́ ń gbọ́, ìkànnì Yorùbá Gbayì TV lẹ́ ń wò, ìkànnì tó gbayì káàkiri àgbáláyé. Lágbára Ọlọ́run, abiyamọ ẹ ní fojú sunkún ọmọ o, ẹ ní rí ń gbé sọnù bí òṣèbí ọmọ. Ológo ọmọ yín ayé ò ní kanjú pa, àfọwọ́fà tí náà kò sì ní pa àwọn ọmọ ológo yín lójijì, àfọwọ́fà àwọn ọmọ yín kò ní pa wọ́n lójijì. Ṣùgbọ́n òpin gbogbo ẹ̀ ni pé ẹja mójútó àwọn ọmọ wa, ẹja mójútó wọn o, ẹja mójútó wọn. Adédòkun Adébáyọ̀ yín náà rè òbí yóò pírẹsẹ̀ntà Bákẹ́rẹ́ Ìjápọ̀ bàbá tó lo bọ́dìdà. Èmi tó ti ti gbé tí mo ti rà mí sójú ọ̀nà ọkùnrin mẹ́ta àti bíntì, èmi tí mo gbénu ilé tí mo dẹ́rù bára mi. Yorùbá Gbayì TV ẹ dákun mo bẹ̀ wá, ẹ bá ń share program yìí, ẹ bá ń subscribe, ẹ bá ń share, mo fi Ọlọ́run bẹ̀ wá, ẹ bá ń like, ẹ bá ń subscribe kó lè débi tí mo fẹ́ kó dé. Yóò dáa fún wa o, ó dàbọ̀.